ẹ jẹ́ ká gba Oso Cash out, oṣù tá a fi ń gba owó fún àwọn ọmọ tó ń ṣiṣẹ́ orí afẹ́fẹ́. Iṣẹ́ yìí àwa tá a bá jẹ́ oníjòkó, tá a bá ní irú àwọn ọmọ yìí ní kọ́sítọ́mà, ẹ jẹ́ ká ṣiṣẹ́ yìí fún wọn, ẹ gbowó dáadáa torí iṣẹ́ tó dájú ni. Wọ́n á lò ó, wọ́n á cash out, wọ́n á gba owó gidi. Mi ò ṣe rí kó fèlè mi rí, àfi tẹ́ ẹ bá tọ̀ bí mo ṣe sọ. Mi ò sì ní yọ̀ nǹkan kan kúrò ńbẹ̀. Lágbára Olódùmarè, màá yọ̀ǹda fún gbogbo wa. Ẹ jẹ́ ká lọ wá odidi ìjàpá igbó ẹyọ̀kan tó gbó dáadáa, orí agbe ẹyọ̀kan, orí àlùkò ẹyọ̀kan, orí odídẹrẹ́ ẹyọ̀kan, òkété ààyè ẹyọ̀kan, ẹyin òróró ìyẹn ẹyin adìẹ ìbílẹ̀ 10 pẹ̀lú odidi ataare 10, ẹran òbúkọ tó ti gbó dáadáa tó ti ń rùn dáadáa ẹyọ̀kan,